ọmọ ọlọ́jọ́ ìbí Mr. Ògúntádé Ayọ̀délé, today is your day. Congratulations. Celebrant, we wish you happy birthday. Ọlọ́jọ́ ìbí wà á rọwọ́ pawú, wà á fẹ́ ní jíjó bí. Alhamdulillahi ta'ala, ọpẹ́ ní fọ́lọ́run Allah àtọ́lá rẹ̀ ga jù. Torí ọlọ́jọ́ ìbí la ṣe mọ́pẹ́ wá o. Ìwòye ọdún tó kọjá rèé káàkiri ọlọ́jọ́ ìbí kú oríire. Àbẹ́ẹ̀rí báyìí ayẹyẹ orí kádùn tọdún yìí tún ti yá kò láyọ̀ àtàláfíà. Lónìí ọjọ́ 4 oṣù karùn-ún ọdún tá a wà yìí. We say a big congratulations to the celebrant. Happy birthday and many more. Òní lọ́jọ́ ìbí yẹn, ẹni tó pọ̀lẹ̀ wá tó tún pọ̀ níwà, ẹ̀dá oní àdúrà àdùnbánimàtòṣì, ọmọlúwàbí èèyàn, olórí pípé ẹ̀dá, olójì inú ìfẹ́ tó fi ń báyìí lò. Ó ti dájọ́ ìfẹ́ ó ti dájọ́ ìfẹ́, dandan wá gbàjọ́ ìfẹ́, padà ní tìfẹ́tìfẹ́, ẹ̀mí agúnidẹ̀ra ń tó ní oníbàjẹ́, ilé ọlá onídàwó, aṣọ ọlá onífàyà. We wish you happy birthday. Mr. A.Y. Ògúntádé, òyìnbó tó ń ta pákó lóníranran nílùú ọdẹ òmu. Iṣẹ́ yín ò ní díṣẹ́ o. Olówó orí Mrs. Bukola chemist lọ́dẹ òmu. Èṣù ò ní yà yín láéláé. Owó baba Idris, baba Malik, baba Farhan, ẹ ò ní gba lẹ́tà ìbànújẹ́ lórí gbogbo wọn o. Iṣẹ́ ọmọ máa sojú yín ní ti dáadáa lágbára aláwòrábí. Ọjọ́ ìbí tọdún yìí kò ní já àṣemọ́. Ọ̀pọ̀ ọdún lẹ́ ó ṣe lókè ìpẹ́. Bìjáì Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Amina. Ọlọ́jọ́ ìbí n ò ní torí páyé dayé ọ̀làjú kí n má kì í lọ sílé alágbẹ̀dẹ tí wọ́n ti bí nílùú ọdẹ òmu. Ẹ̀yin ni mògún ọmọ ọ̀rọ̀ nírè, ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́, ọmọ awórin túnrin rọ, àgbẹ̀dẹ ṣùṣù lọ́nà tòmù, àgbẹ̀dẹ ló rọ kọ́, ń ló rọ àdá, òun náà ló rọ idà ló rọ bẹ́ńlẹ̀ bàbá tó bí lọ́mọ. Bí òṣónírè a ò roko, bí òṣónírè a ò yẹ̀nà, bí òṣónírè a ò ti gódógbé ẹrú ṣáájú. Ọmọ èjì wẹ́rẹ́wẹ́rẹ́ ni ò jẹ́ nájà sàbẹ́, tòjò tẹrùn ni ò jẹ́ nájà tìrè, ọmọ èjì dá tútù dá ni ò jẹ́ nájà mògún kalẹ̀. Ọ̀yájú alágbẹ̀dẹ wọn kì í tẹ́wọ́ gbowó, wọn á ní dàálẹ̀ kó máa lọ. Bàbá ń kí wọn nírè wọn kì í jẹ́, ọmọ owó ni wọ́n fi jẹ́ ni. Ẹ̀yin làgbẹ̀dẹ ṣùṣù lọ́nà tòmù. Ẹ̀yin lọ́mọ ajíbọ̀rọ̀ nílé, ọmọ ajífọlá rọra, ọmọ àléébá ọ̀tá adúrógbẹ̀ngbẹ̀ níwájú ogun, ọmọ akọ̀mágbọ́ tèké adúrógbẹ̀ngbẹ̀ nídìí òdodo, ọmọ dẹ̀mú àràbà ìlú tí bá ẹgbẹ́ rẹ̀ lẹ́rù, omi ńlá ti tẹ̀rí ìkílẹ̀lẹ̀. Mr. Ògúntádé Ayọ̀délé, happy birthday to you once again, long life and prosperity. Ọlọ́jọ́ ìbí o, aṣọ ọdún láyé, ẹni yìí nìyẹn.